Yes. Mo kí àìní olórin, mo kí vice chairman láti North West, mo kí ẹsẹ̀ wọlé ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbọ́n ẹ̀ o. Okay, yes. Ẹjọ́ abẹ́sí gbogbo wa, mo kí alága ní Ìbàdàn North West, àbá àlùkù balógun. Mo kí bàbá wa Alhaji Tájù System. Mo kí Alhaji Tájù System. Ẹ káàbọ̀ sáré wa o. Tájù System, my greeting sir. You are welcome sir. Ẹ ṣé gan. Yes. Ẹjọ́ sẹ́ lọ́rọ̀ tẹ́lẹ̀ bá aṣọ ọdún pọ̀, ìgbẹ́ máa bọ̀. Ẹjọ́ Dégbòrò. Èmi ó sọ̀rọ̀ o. Mo bàbá ẹ sọ̀rọ̀. Mo múra ẹ wá nì. Mo múra ìyàwó mi wá kí ni. Èmi bàbá ìyàwó mi wá sọ̀rọ̀. Tó bá kásìkò ẹ sọ. Torí yìí ni mi ṣe tí celebrate rárá. A wà celebrate ẹ̀ báyìí. Torí òpè tú aṣẹ́wó lásán. Ẹjọ́ ọjọ́ ká lísìn. Àwọn ọjọ́ tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ ká gbọ́ ọ̀pọ̀ lọ́fẹ́ sọ. Champagne, Southwest, ẹ̀fọ́ sáré sọ ọ̀rọ̀ yìí fún àwọn tí ó fẹ́ díje. Ìgbà tí màá kọ́kọ́ sọ ní wípé àwa tá a fẹ́ jọ́ ìdílé ìgbẹ́kẹ̀ Trump wa wípé bó bá ṣe rí ara ṣe. Mo dẹ̀ fẹ́ káwọn wípé eré là ń fi ọmọ ayò ṣe, eré ni à ń ṣe, ẹ má jẹ́ káwọn ní ogun. Mo wá sọ wípé nǹkan tó bá yẹ ká rí a máa rí, nǹkan tó bá yẹ ká mú a máa mú, nǹkan tó bá yẹ ká wò a máa wò ó. Gbogbo kata fẹ́ ṣe olùdókòwò náà la máa gbélé. Àwọn kata máa wò láti rí pàrẹ́ẹ̀tì wa bí a ṣe ṣe láti ẹ̀ ṣe sí. Bóyá a rí àwọn kan tó tiẹ̀ ló kankan náà tó tún fi tayọ tàwọn yòókù. Àwọn kan tí a wò nìyẹn. Bí mo ṣe sọ, eré là ń fi ọmọ ayò ṣe. Ìṣe mi dúpẹ́. Thank you. Ẹ bá mi fún wọn láti ọ̀rọ̀ dáadáa tó yẹ lọ́wọ́. Èrè náà ń bọ̀ wá ètò ṣe. Yes. Nígbà tí màmá wa tí wọ́n ń bọ̀ ní mo recognize wọn, wọ́n ti wá wà lórí ìjókòó báyìí. Lákọ̀ọ́kọ́ náà, gbogbo ẹ̀dá alàyè ló wà bí. Ẹ bá pa àtẹ́wọ́ dáadáa fún Alhaji Tájù System. Ẹ bá fún wọn látẹ̀wọ́ dáadáa lórí ọlọ́run. Ẹ káàbọ̀ sáà. Àti àrẹ̀ bí ọ̀gá wa àbábalàbà ìgbà wẹ́pẹ̀ sà ló gbé sà. Lẹ́yìn náà, àwa bí ìyá wa